sùn ẹ lọ síbi kankan kí lè fẹ́ stress okay fún tó bá ní kẹ́yìn dúpẹ́ ẹ sọ pé ẹ ní dúpẹ́ mo tí mo fẹ́ fi wọ̀nyí ìsìn bóyá ẹ máa wá dúpẹ́ àbẹ́yìn ò ní dúpẹ́ ẹ owó lẹ́yìn ò ní ẹ kò sówó lọ́wọ́ mi ní fẹ́ kẹ́ dúpẹ́ àbí. After watching the show, tell me in the comment section bóyá you will dúpẹ́ or you will not dúpẹ́. Èèyàn lẹ́yìn tí mo fẹ́ fi wọ̀nyí gbogbo nǹkan tẹ̀ tí wá sú ẹ̀yìn ẹ ti ronú pé ó ti parí kò sí nǹkan kan mọ́ ẹ bèrè lọ́mọdé Agnes bí wọ́n ṣe ń bí ọmọbìnrin ni wọ́n bí Mrs. Agnes sí Kenya bọ́mọbìnrin ṣe ń rẹwà ó ga ó sì gbọ́nlẹ̀ lọ́mọbìnrin ó dúdú ó ń dán bí kóró òṣìn Madam Agnes ó yọ bí òdòdó ó dá bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ìgbà tó máa ní pé òun wá ọkọ wàláì ọkọ alálùbáríkà lọ́lọ́run fún ní múndíà ẹ̀ wọ́n ṣèyàwó wọ́n fẹ́ra wọn níṣu lọ́kà ní pàápàá ẹ fẹ́ gbọ́ ìyá tó lóun ò ní dúpẹ́ bàbá tó rò pé òun nìkan ló worst fún jù condition tí yín ló worst fún jù ẹ sọ fún mi ní comment section bóyá ẹ máa dúpẹ́ lórí ọ̀rọ̀ Mr. Agnes àbẹ́ ẹ̀ ní dúpẹ́ ìyá Agnes wọlé ọkọ o wàláì kò jẹ ewé kò jẹ egbò tí Ọlọ́run fi fún ní ọmọ kò lọ yọ sílé dókítà kó tó di pé ọmọ bí wẹ́rẹ́ ló bá wa ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ohun tí a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ Ọlọ́run bá ṣe ọmọ fún Mrs. Agnes àti ọkọ ẹ̀ wọn ò dààmú kán tó rọmọ bí wọ́n bí kínní ọkùnrin ni wọ́n bí kejì ọkùnrin ni wọ́n bí kẹta ọkùnrin ni inú yìí sì ń dùn fún wọn àbí ẹ ó tó kéèyàn dùnnú ẹni tó ń bímọ wẹ́wẹ́rẹ́ kódà wọ́n bí kẹrin ọkùnrin ni wọ́n bí ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ this is why you have to subscribe to IRINKERINDO Yorubawuyi IRINKERINDO Yorubawuyi kò ná yín ní kankan láti subscribe torí bí ẹ ti máa wo nǹkan tá à ń sọ yìí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n bí tó jẹ́ ọmọkùnrin afọ́jú làwọn mẹ́rẹ̀ẹ̀rin yes you heard me right afọ́jú ni àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ìyá ò fọ́jú bàbá ò fọ́jú wọn ò ní afọ́jú nínú ìran wọn Kenya ló ti ṣẹlẹ̀ ẹ wo fídíò ẹ̀ Afrimat credit goes to Afrimat English àwọn ni wọ́n lọ sí Kenya tí wọ́n lọ bá Mrs. Agnes sọ̀rọ̀ kí n tó wá fi fídíò ẹ̀ hàn yín mo fẹ́ sọ fún yín pé wọ́n gbìyànjú kíyà má jẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní káwọn bí sí táwọn bá bí mi sí tíyẹn bá ní ojú táwọn bá tiẹ̀ wá dàgbàdàgbà táwọn rè lé ogbó àtọkọ àtìyàwó àwọn yìí táwọn bá bílé wọn á lè máa tọ́jú wọn wọ́n bí karùn afọ́jú wọ́n bí kẹfà afọ́jú wọ́n bí keje afọ́jú wọ́n bí kẹjọ afọ́jú wọ́n bí kẹsàn afọ́jú wọ́n bí kẹwàá afọ́jú wọ́n bí kọkànlá afọ́jú ọkùnrin làwọn ọmọ mọ́kànlá ó yà yín lẹ́nu ṣe máa dúpẹ́ abẹ́ ní dúpẹ́ no mo ń bi yín ẹ kọ́kọ́ wo fídíò yẹn náà kí wọ́n á béèrè lọ́wọ́ yín bóyá ẹ máa dúpẹ́ abẹ́ ní dúpẹ́ ẹ sọ fún mi o ẹ má wà sentimental ẹ sọ ní comment section bóyá ọ̀rọ̀ tí yín tọ́pẹ́ tọ́rọ̀ ọ̀rọ̀ tèmi tọ́pẹ́ nígbà tí mo pé èèyàn bímọ obìnrin ẹyọ kan ó bí ọmọkùnrin ó bí ọmọ mọ́kànlá àwọn mọ́kànlá jáfọ́jú bó ṣe ń bí wọn náà ń gba ọ̀padà ní kábíyèsí Ọlọ́run ọba kábíyèsí Ọlọ́run ọba tó tó Ọlọ́run ọba àrà ibi tá a rìn dé lórí IRINKERINDO Yorubawuyi lọ́sẹ̀ yìí ó lélẹ̀ ó yẹ wò kíákíá. Experienced hell on earth. She gave birth to 11 blind children. Oh yeah, you heard me right. Not one blind kid or two, but 11 blind children. As soon as Agnes got married, she gave birth to her first child, who was blind, and her second child was also blind. She continued to have children, hoping to have at least one of them who wasn't blind and who would take care of his other blind siblings when Agnes is no more. But unfortunately, she ended up with 11 blind children, not even one that came with eyes. It was so heartbreaking for Agnes. Her husband continued to be close to her and raised the children together. To make matters worse, later her husband died. So now this lady is the only one who takes care of all these 11 blind children by herself. From the clothes they wear to the food they eat. Some are still being taken care of old age.
much as if they're still children. The story of Agnes makes me more satisfied with what I have, because what you take for granted makes others sleepless. This is Afrimax English. Ṣé bó ti rí ìyá tí ò fẹ́ dúpẹ́, bàbá tí ò fẹ́ dúpẹ́, ìyá yìí ló ń tọ́jú àwọn ọmọ yìí. Wọ́n fẹ́ wọṣọ ni, wọ́n fẹ́ ṣe gbá ni, wọ́n fẹ́ ṣàwo ni, ìyá yìí ló ń tọ́jú wọn. Ó wá fẹ́ gbọ́, ó lọ́kọ òun dáa, ó lọ́kọ òun ṣèyàn, ó lọ́kọ òun ló ń fọwọ́ kùn táwọn ṣe ń tọ́jú wọn. Lórí aṣọ wíwọ̀, bàtà wíwọ̀, oúnjẹ jíjẹ, àbíṣẹ́ kí ló fẹ́ rán wọn? Kò lówó o, ìyàwó ò kọ́lé, ọkọ ò káàsẹ̀, kábà ni wọ́n fáwọn ọmọ yìí ṣoògùn owó ni. Ó yà yín lẹ́nu, o ohun tó ń jẹ́ Ọlọ́run ọba àrà nìyẹn. Despite pé ìgbà tó wà nínú oyún, ó lóun ò lè má lọ ṣe antenatal, wọn náà wà òkè, wọn má ti ń dáyé, àfọ́jú náà ń bá wá sáyé. Wọn ò rí ìyá tó bí wọn rí báyìí, pé dúdú nìyá àwọn, pupa ni wọn ò mọ̀. Inú ẹ̀jẹ̀ ni wọ́n ti ń fọ́jú wá. Kábíyèsí ọba àrà. Ìgbà tí gbogbo ẹ̀ máa sojú dé, ọkọ tó ń assist ẹ̀, ikú tún wọlé, ó tún mú ọkọ ẹ̀ lọ. If you don't know the count of what I am saying, I am telling you, Mrs. Agnes lives in Kenya. She gave back to 11 children. Yes, you heard me right. 11 children. And you know what? This is where you will thank God for your own life. Those 11 children are blind children. This is not a tale by moonlight. A reality. Can't you see? This woman is living in hell on earth. Why won't you thank your God? All praises and adoration to Almighty Elédùmarè. Bàbá ẹ ṣé o, mo dúpẹ́ tèmi o. Hey. When I saw this, I'm like, I glorify you, Elédùmarè. Ẹ jẹ́ ká fẹ́ pàtì ìfọlọ́run ọba. IRINKERINDO Yorubawuyi. IRINKERINDO Yorubawuyi. IRINKERINDO Yorubawuyi. This is where I will be giving you all these kind of things. Ìròyìn ayọ̀ la máa gbọ́ lágbàlá olódodo. Ìròyìn ayọ̀ la máa mú wá fún yín. Mrs. Agnes. Tí yín náà kì í ṣe ìbànújẹ́. Because when Mrs. Agnes see another person, she will even glorify Almighty Elédùmarè. Tó kọ́ ni lọ́gbọ́n o. IRINKERINDO, IRINKERINDO Yorubawuyi, ó ń gbà ṣàlárugẹ. Ẹ jẹ́ ká koríkì bàbá wa o, ká má bàa gbàgbé ilé.